Rogbodiyan kan bẹ́ sílẹ̀ o ẹ̀yin èèyàn lórí ẹ̀rọ amáyélujára ẹ wò ó gbogbo ẹ̀ di fọ́pọ̀mọ́yọ̀ látàrí fídíò kan tí wọ́n allege pé very dark man ló post ẹ̀. Mo lérò pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn lẹ ti rí fọ́nrán yẹn níbi tí a ti rí àwòrán very dark man tí very dark man sọ pé listen fídíò yẹn lẹ́ ń wò yẹn o tó ní pé listen pé kẹ́ gbọ́rọ̀ lẹ́nu ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó jẹ́ nǹkan tó ṣe ni láàánú gbà wípé agbẹnusọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyún alàgbà Bayo Onanuga wọ́n lọ ń post irú àwọn fídíò báyẹn gẹ́gẹ́ bí ẹni tó ń represent presidency lórílẹ̀-èdè Nàìjíríà. Èmi lérò pé ó yẹ kí wọ́n kọ́kọ́ fact check kíní yẹn náà kí wọ́n kọ́kọ́ yiri ẹ̀ wò pé ṣé nǹkan táwọn fẹ́ post yìí bó ló ṣe jẹ́ òkodoro sí bó ló ṣe legit sí ṣé very dark man ló sọ̀rọ̀ yẹn ló ti tú àti lódodo ṣé very dark man ló post ẹ̀ àbáwọn kan ni wọ́n twist ẹ̀ ló ṣàwọ́n náà láti kó bá very dark man kán balẹ̀ tì í mọ́ gbaga tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé VDM fún alára ẹ̀ gan ti kọ́kọ́ sọ̀rọ̀ kí lóhun tó sọ ó ní pé ẹnìkan pe òun páwọn ìjọba tí ń bẹ lóde yìí pé wọ́n ń gbìyànjú láti arrest òun kí wọ́n fi òun pamọ́ títí dìgbà tí wọ́n fi parí ìbò tí ń bọ̀ lọ́nà yìí. Ó ní àmọ́ ṣá o pé kódà àwọn ti jọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà báyìí pé òun ò rí i dájú pé gbogbo kùdìẹ̀kudiẹ tí ń bẹ lọ́wọ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu lòun ò rí i dájú pé òun tú gbogbo ẹ̀ síta gbangba kí gbogbo ayé gbọ́. Kò tí ì pẹ́ kò jìnnà sígbà yẹn ó ṣe fọ́nrán kan lánàá níbi tó ti kọ́kọ́ post fídíò méjì tó ń reply pé kó wá gbọ́ nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé tóun ò bá ti provide electricity ìyún iná mọ̀nàmọ́ná fáwọn èèyàn pé tó bá ti di second time tóun bá ti ń campaign kó má dìbò fóun ẹni yẹn wá lọ twist kìíní yẹn wọ́n twist gbogbo ẹ̀ pátápátá ó wá fi another voice note entirely voice note tó jẹ́ pé gbogbo apáta la mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan ò lè sọ̀rọ̀ gbólóhùn báwọn kí wá lóhun tó dé kí lóhun tó fà á tó fi di wípé ẹni tó jẹ́ agbẹnusọ ààrẹ alàgbà Bayo Onanuga tó jẹ́ pé irú agbẹnusọ wọn ló lọ ń post irú nǹkan báyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn bíi Sahara Reporter ẹ rí i pé onírú àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ wípé Sahara Reporter yẹn news wọn kò kí ń jẹ́ níhùn lọ́pọ̀lọpọ̀ gbà bóyá fàákàjà tó bẹ́ sílẹ̀ láàrin Sowore àti very dark man lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ló jẹ́ káwọn náà tún sáré lọ post. In fact a lot of media platforms ni wọ́n ti post fídíò yẹn. Màá play fídíò yẹn fún yín nísìn àmọ́ kó tó di pé mo play fídíò tó jẹ́ fake one yẹn màá kọ́kọ́ play ti very dark man fún yín fídíò yẹn lẹ́ ń wò yìí. On my mind I go talk on my mind bro you no get head. You no get head. See that thing where you dey wear for neck, no dey wear am for neck again, they do anything. No dey wear am for neck. You don't go put jazz for them. Why people know they you wear the gold shrine. You don't go put jazz for your neck. Alright, so talking about using jazz and going to shrine. You see this next video I'm about to play. After you people watch it, we can't decide whether na shrine they don't take cook on our mind. All the people who want support Bola Ahmed Tinubu 2027. We can't know whether they don't cook your mind. So you no go get sense. Or una dey okay. Whichever way, by all means necessary, you must have electricity. Okay. And you will not pay for estimated bill anymore. A promise made will be a promise kept. If I can't keep the promise and I come back for second term, don't vote for me. That's the truth. You heard him? This was when he was doing his campaign. He said the promise made will be a promise kept. That if he does not give Nigerians electricity, after 4 years, they should not vote for him. So it's not like I'm campaigning against him. I am putting his words against him. So there's no way we don't have electricity. As a matter of fact, let me even show you. For the very first time, since the inception
Since the creation of Nigeria and the creation of Aso Rock, for the very first time, as you can see, Aso Rock to exit national grid by March 2026. Then look at this one. Aso Rock opting for 10 billion naira solar, questions president's belief in national grid. So as of today, this was in March, April, within May. As of today, they don't abandon Aso Rock where President Bola Ahmed Tinubu the state. Now solar that they use now. They don't abandon national grid. So whatever happen, no concern anybody. And to be very, very honest, in Nigeria of today, people don't even care about the light anymore. That's why people are opting out for solar. People, they opt out for solar. Now they China. Now power station, when I carry come back now, at least where go help people. Now yeah, they bring up. Do you understand? People don't give up. So you made a promise that if you cannot give electricity to Nigerians, they should not vote you in the coming term. So that is what Nigerians are going to follow. This is not say, oh, very dark. No. I get a lot of your clips and everything you promise. You have failed. You have failed. So talking about jazz, except if they use jazz, and even if they use jazz on Nigerians, time don't reach you say you go tap yourself. You go wash your body again, make you understand, say, this man does not have anything to offer. Come 2027. Any other option is welcome. But for me, myself and I, President Bola Ahmed Tinubu cannot offer us anything anymore. So it should go. It should go. It should go. Bola Ahmed Tinubu, it should go. Peace and love. Don't. So, ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà ti rí báyẹn. Fọ́nrán tí Very Dark Man post nìyẹn o. Màá play ayédèrú rẹ̀ fún yín náà nísìn. Kẹwàá wo bẹ́ẹ̀ ni ẹ ṣe lọ ṣe editing yẹn. Tó ṣe yọ bí tí Very Dark Man ti play video ti tiẹ̀ tó ṣe yọ kúrò tó ṣe lọ mú AI voice kan tó lọ fi replace ẹ̀. Now ká tiẹ̀ wá sọ wípé ẹni yẹn lo AI voice. Ṣé alàgbà Bayo Onanuga náà ṣáwọn náà wọn ò fọpọlọ wo kíní yẹn wò dáadáa ni? Kí wọ́n wò bóyá kíní jẹ́ níhùn àbí kò jẹ́ níhùn. Very Dark Man tó jẹ́ pé ó máa ń ké sára gan-an ni kó tó di pé post nǹkan online tí ò bá dẹ̀ ní fact dání ẹ̀ ní dédé rí kó sọ̀rọ̀ o. Ẹ máa rí pé gbogbo àwọn nǹkan tí Very Dark Man bá post online báyìí ó máa ń láwọn fact tó fi ń back ẹ̀ up. Kò kàn kí ń dédé lanu gbà ó láti máa sọ̀rọ̀. Àwọn investigation tí ò bá ti ṣe tí ò ṣe wádìí òfin tó dáadáa lórí ọ̀rọ̀ ẹ̀ lè dédé rí Very Dark Man kó wá gbé síta. Now wọ́n wá fẹ́ fi kíni eléyìí báyìí wọ́n fẹ́ fi kàjó ẹ̀ láti arrest ẹ̀ kàn lọ tì mọ́lé. Tó ń bá ti Very Dark Man mọ́lé àwọn látẹ̀lé wọ́n fọ́ síta yànnàyànnà ni o. Kódà protest yẹn máa ní agbára sà. Ẹ̀yin èèyàn kó tó di pé mo ka gbólóhùn tí Bayo Onanuga tó jẹ́ agbẹnusọ fáàrẹ Bola Ahmed Tinubu on media cases báyẹn ẹyẹ ń play fọ́nrán yẹn fún yín kẹ́ wá gbọ́ nǹkan tí Bayo Onanuga sọ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Mo ń bọ̀ ẹ má yí kó ń bẹ. See this next video I'm about to play. After you people watch it, we can't decide whether na shrine they don't take cook on our mind. All the people who want support Bola Ahmed Tinubu 2027, we can't know whether they don't cook your mind. So you know go get sense. Or una dey okay. They've been trying to take me out from the position, but it's not possible. And mind you, I'm winning this election. I don't care whatever is happening. Nigeria deserves it. Because when I was running as a president, they didn't wanted me. Now, all of a sudden, they want me to rescue them from insecurity. As of last week, I called Peter Obi to step down for me, but he refused. Now, I'm not begging him again. I will be whatsoever in my mind, and I will make sure the insecurity affects people in Southeast more. Listen, I am going to borrow more and more and more money from World Bank. Try to understand me. I wouldn't like to stop this insecurity because if I do, how will our party be able to raise funds to win elections? Think about it. Even the loans I'm taking is to fund them. Also, I have planned after I'm done with my position as a president. You have failed. So talking about jazz, except if they use jazz, and even if they use jazz on Nigerians, time don't reach you say you go tap yourself. You go wash your body again, make you understand, say, this man does not have anything to offer. Come 2027. Any other option is welcome. But for me, myself and I, President Bola Ahmed Tinubu cannot offer us anything anymore. So it should go. It should go. It should go. Bola Ahmed Tinubu, it
he should go. Peace and love. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà wá ti rí pé ìyàtọ̀ wà nù fọ́nrán alákọ̀ọ́kọ́ yẹn àti tẹ́lẹ̀ kejì ẹ rí pé ìyàtọ̀ wà ń bẹ̀ gédéǹgbé ni o fídíò ní Very Dark Man post ọ́díò lẹ́ni lè lọ twist ṣé tí Very Dark Man bá sùn Báyọ̀ Ọ̀nànúgà báyẹn ṣẹ́yìn lérò pé VDM ò ní win ni ṣé ìjọba ló máa sùn Very Dark Man báyẹn ni àbí Very Dark Man ló máa sùn ìjọba pàápàá jùlọ Báyọ̀ Ọ̀nànúgà torí tẹ́ ò bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí VDM pé máa yẹn jáde ó pe Báyọ̀ Ọ̀nànúgà jáde tó gbé news kan jáde pé bóyá ó frosta mi nǹkan ó ṣà ní allegation kan tí Very Dark Man fi kàn tí internet dẹ̀ ti gbé náà dẹ̀ ní kọ̀ọ̀kan ṣe pé bóyá ó fabricate ẹ̀ na ẹ wá wo tweet tí Báyọ̀ Ọ̀nànúgà OON verified account lélẹ́yìí ọ̀ṣẹ́ náà ti rí báyẹn ó ní this VDM needs to face the weight of the law for being the conveyor and disseminator of fake audio of President Tinubu. This is a clear case of an egregious abuse of the social media platform. Ṣẹ́yìn náà ti rí nǹkan tí Báyọ̀ Ọ̀nànúgà tó sọ báyẹn. Báyọ̀ Ọ̀nànúgà tó mọ post tó ń wà, tó mọ ipò tó ń wà, tó mọ̀ pé gbogbo nǹkan tó ń bá ti post báyìí, ayé ti rí. Bí representative of the president lélẹ́yìí, agbẹnusọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní nǹkan tó bá ti sọ definitely gbogbo ayé máa gbà á à ń kó tó di pé irú Báyọ̀ Ọ̀nànúgà yìí pẹ̀lú ipò tó wà kó tó lè di pé ó post nǹkan síta ó yẹ kó ti fact check kó lọ ṣe background check ẹ̀ pé how true is this information báwo ni information yìí báwo ló ṣe jẹ́ òkodoro sí kò yẹ kí ó jẹ́ irú àwọn èèyàn báyìí ní wọ́n kàn tí àdédé bọ́ọ̀kù gìrì sórí online kàdédé máa post nǹkan anyhow Very Dark Man lè sue mine fún nǹkan tó ṣe yìí ó lè sue ẹ because this is not an authentic in fact ọmọ kékeré gan ó yẹ kó mọ̀ pé AI ló ń sọ̀rọ̀ yìí pé kò kí ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni àti pé gan ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò lè sọ̀rọ̀ nǹkan báyìí kò lè sọ̀rọ̀ nǹkan báyìí láyé ẹ wá ń comment ẹ̀yin èèyàn mi kẹ́ máa like ẹ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó sí àṣẹ ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ bá mi bó káàkiri tààràtààrà kó lè tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ̀ ń ṣe ọdún lónìí lágbára Ọlọ́run Ọba Èdùmàrè ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. kí ni èròǹgbà tí yín lórí eléyìí ẹ yára pọ̀ lábala rẹ̀ ó sí ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.